A kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà nílé lóko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá o. Pòrògodò ayé ò ní lù fún gbogbo wa jó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn odi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń fún mi ní dátà, ẹ̀yin tẹ́ ń kírẹ́dìtì àkáǹtì mi. Ẹ ṣé o. Mo dúpẹ́ o. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. Ẹnu ọpẹ́ yín ò ní kan. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ẹ̀yin tí Ọlọ́run mọ̀ tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn. Tẹ́ ní kí n má dárúkọ yín, mi ò dárúkọ yín, àmọ́ Ọlọ́run mọ̀ yín. Ọlọ́run bá mi fi ọ̀pọ̀ rọ́pò, ìlọ́po 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 oore. Ọlọ́run bá mi san yín ní ẹ̀san oore tí ẹ̀ ń ṣe fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ bá mi share program mi. Àkàndùn ní mú yín lọ́wọ́. Ẹ̀yin tí ẹ ń wò mí, ẹ dákun bẹ́ẹ̀ ṣe subscribe yẹn. Ẹ máa wo program mi. Ẹ máa wò ó. Ọgbọ́n wà lórí ìkànnì yìí. Ọgbọ́n wà ńbẹ̀. Ọlọ́run ọgbọ́n wà lórí ìkànnì yìí. Ẹ máa wò ó. Ẹ máa bá mi like àwọn program yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi share ẹ̀. Ẹ fún ará, ẹ fún ọ̀rẹ́, ojúlùmọ̀ káwọn náà jẹ àǹfààní nínú ọgbọ́n tí èmi gbọ́n. Ẹ jẹ́ kẹ́lòmíì náà tún gbọ́n irú ọgbọ́n yẹn. Ẹ share kó kálẹ̀ kó ká oko. Àáfàá làbájẹ́ ni, babaláwo ni, oníṣègùn ni wá ni. Ẹ̀yin bàbá ẹ wà nínú ilé. Ẹ jọ̀ọ́ àwọn nǹkan tó bá wúlò fún àwọn èèyàn. Ẹ jẹ́ ká máa fi àwọn nǹkan yìí ṣe àánú. Torí pé àmọ́ ibi táwọn ọmọ wa náà dé lọ́la. Tá bá ń fi àwọn àṣírí yìí tá ń fún àwọn èèyàn, àwọn tí nǹkan yìí tán bá ní ìdí ẹ̀, wọ́n ṣàdúrà fún wa ni. Àáfàá làwa jẹ́ ni, babaláwo ni, wòlíì ni táwa ń tọ́jú àṣírí pamọ́ sílé bí ọmọ kan ní ó jogún ẹ̀. Tọ́mọ ni ò bá yà síbẹ̀ ńkọ́? Ẹ jẹ́ ká fún àwọn tó nídìí nǹkan yìí, ẹ jẹ́ ká fún wọn. Wọ́n máa ṣe àdúrà fún wa. Àwọn bàbá tó ń bí wa, àwọn fi àṣírí ilẹ̀ fún wa. Táwọn bá fi ilẹ̀ fún wa, báwo làwa ṣe fẹ́ mọ̀ láti tún máa fi mọ ẹlòmíì? Ìmọ̀ tẹ́ẹ̀dẹ̀ ń wò yìí, ìmọ̀ olópin. Ọ̀pọ̀lọpọ̀ bàbá míì wọ́n ti gbé nǹkan yìí lọ sọ́run. Látàrí pé bóyá àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ fún bóyá oníjàgídíjàgan ni. Àwọn bàbá mi ó wá wò pé táwọn bá fi àṣírí lẹ̀ kalẹ̀ fún ọmọ yìí, ṣé wọn ò ní sílò? Ọ̀pọ̀lọpọ̀ míì ni nǹkan míì fi lọ. Àwọn bàbá míì wọ́n ti gbé àṣírí lọ sọ́run. Ẹ dákun ẹ jẹ́ ká fún àwọn tó bá nídìí àwọn nǹkan yìí ní nǹkan yìí. Ọlọ́run ní dà wá láàmú. Ṣá ti wá nǹkan fìdílé? Ṣá ti fìdílé nǹkan? Eléyìí tí mo mú wá fún wa lónìí ó ní àsèjẹ ìṣẹ́gun ọ̀tá. Àtèmi àti yín, Ọlọ́run fún wa ní ìṣẹ́gun ọ̀tá. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní àjò, nírìn àjò, ẹ ní gbé sájò o. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ní diaspora, ọkọ̀ ọba àdábà ò ní sá yín lẹ́sẹ̀. Wọn ò ní gbé dìgbàdìgbà wálé. Àwọn tájọ wá wà nílùú aláwọ̀ dúdú tí a wà yìí, áyàn ò ní yán wa, ọ̀nà ní nà wá, a ní kú sọ́nà bí èéfín. Pòrògodò ayé ò ní lù fún wa jó. Èyíkéyìí iṣẹ́ tá a bá ń ṣe, Ọlọ́run á fi gbígbàdúrà rẹ̀ sínú iṣẹ́ wa. Ọjà la bá ń tà ni, iṣẹ́ ọwọ́ là ń ṣe ni. Èyíkéyìí iṣẹ́ tá a bá wò ó ṣe, Ọlọ́run á fi ìbùkún, á rọ̀jò ìbùkún, á rọ̀ sórí iṣẹ́ wa. Ọkọ̀ ọba àdáọba ò ní sá gbogbo àwọn tá à ń ṣiṣẹ́ ìjọba lẹ́sẹ̀. Láti ní lọ má jẹ́ kí n gbára wa ní àsìkò. Bá mi lọ wá aṣọ egúngún tó rorò dáadáa. Aṣọ egúngún tó rorò dáadáa àti aṣọ àwọn àgbà. Aṣọ àwọn àgbà. Bá dọ́dọ̀ àwọn lékulẹ́ja,
ẹ dọ́gbọ́n sọ fún wọn pé ẹ kàn jọ̀ọ́ aṣọ àgbà òun lẹ fẹ́ kí wọ́n ta ojúlówó aṣọ àgbà fún yín. Àní taṣọ àgbà mọ́lẹ̀ o, ayé ò ní bínú sí wa tọmọtọmọ. Ẹ̀yin tó láyé, ìbà lọ́wọ́ ẹ̀yin o. Ìbà lọ́wọ́ Kúrúnjẹ́gbọ́n baba kókó, ewùrà gbùdùgbò baba lósùn. Aṣọ méjìdínlógún laṣọ ṣàpọ̀nná, ọ̀kan la hùn lára. Nímìírí mi gbékin, apanimọ̀ wá gún olókìkí òru. Atìdímújẹ èèyàn, atapájorí, ìbà lọ́wọ́ ẹ̀yin o. Àní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ra aṣọ àgbà, ẹ wá aṣọ egúngún tó rorò, ó yẹ lọ́ papọ̀ mọ́ra wọn, ẹ lọ́ kó kúnná. Ẹ bá mi wá ẹran ewúrẹ́, ẹ lọ rà á níbi tó bá ti ń ta ewúrẹ́. Ẹran ewúrẹ́, ẹ lè gé sí mẹ́rin, ẹ lè gé ẹran sí márùn-ún, tó bá ṣe wù yín ni. Tó bá ṣe fẹ́ kí nǹkan yìí ṣiṣẹ́ sí lára, òun náà ní ká ti jẹ́ kí ẹran yìí pọ̀. A lè fún ìyàwó àtọmọ wa jẹ, fún ọkọ rẹ jẹ́ ń bẹ̀. Tá bá ti ń tọ́jú ara wa, ahun ni pé èmi nìkan náà ní kí n jẹ́. Níbi tí àfáà mi ní àwọn dé, àfáà mi ò láàtì mí sí orí èlùbọ́. Irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀, ẹ fún àwọn ọmọ yín àti ìyàwó jẹ. Babaláwo mi yóò ní ìwọ̀n nìkan lóhun lè jẹ́ kínní yìí, ahun ní ń jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká fún àwọn ọmọ àti ìyàwó wa jẹ ní àwọn nǹkan yìí. Ẹ jẹ́ ká fún wọn jẹ. Kódà tó wà ìyàwó bá wá lóyún sínú, ẹ jẹ́ ká fún jẹ, kí nǹkan yìí náà máa ṣiṣẹ́ fún ọmọ tó wà nínú. Nígbà tó bá délé ayé, ìrọ̀rùn yóò bá dé, ojúkójú ò ní wò ó. Ẹ bá mi wá ẹran ewúrẹ́, ó yẹ lọ aṣọ egúngún àti aṣọ àgbà, ẹ lọ́ papọ̀. Ẹ wá fi sin ẹran ewúrẹ́ yìí. Ṣé wá rí nígbà tá bá lọ́ papọ̀, ní fomi sí o. Bá mi lọ wá idun àrá. Ẹ wá kó ẹran ewúrẹ́ yìí àti àwọn nǹkan tá a lọ yìí. Ẹ jẹ́ ká kó sínú ìsasùn àsèjẹ. Ẹ wá fi òbú òtóyọ̀, òun ni iyọ̀ rẹ̀. Ẹ má fomi sí i, epo òun ni omi ẹ̀. Epo òun ni omi ẹ̀. Ó yẹ ẹ jẹ́ ká sè é, ẹ jẹ́ ká jẹ. Bá ti wá jẹ àti jẹ tán, tẹ́rí ẹ̀dùn àrá tó wà nínú ìsasùn àsèjẹ yìí tá a sì papọ̀ mọ́ yìí, á la gbogbo epo ara ẹ̀ ni. Ṣé a ti la? A wá fi ẹ̀dùn àrá yìí, a wá fi la orí wa lẹ́ẹ̀mẹ́ta. A fi la orí, a fi la orí wa ní ẹ̀mẹ́ta. Ẹ jẹ́ ká wo tọ́lọ́run ó ṣe. Ó dá mi lójú pé ní tó dá lọ́lọ́run ó ṣe. Táwọn kan bá ń gbìmọ̀ràn aburú pẹ̀lú ẹ̀, wo ohun tí ó ṣe wọ́n láàrin ọjọ́ mélòó kan. Àrá ó san pa wọ́n ni. Táwọn kan bá ń gbìmọ̀ràn aburú lórí ẹ̀, àrá ó san pa ẹni náà ni. Gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run. Ẹ má gbàgbé láti bá mi subscribe, bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. In case of those that don't understand Yoruba language very well, good morning, good afternoon, and good evening. Wherever you are watching this program, my name is Dr. Aviz Abolade, the son of Baba Ramide. If you are watching this program, please help me subscribe to this channel. Drop your comment and like it. Help me share this program. In short, what I would like to share with you people today is how to protect ourselves. How to protect ourselves, or how to protect our family. What we are going to use, go and look for these clothes, the masquerade clothes that is wicked. The masquerade clothes that is wicked. Just take small out of that clothes. Yoruba call one thing aṣọ àwọn àgbà. Aṣọ àwọn àgbà, you can get it where they sell herbal ingredients. Go to market where they sell herbal ingredients. Go and meet old
person, old woman, tell him that you need aṣọ àwọn àgbà. Beg, tell her that you need aṣọ àwọn àgbà, original one. Then that aṣọ àwọn àgbà is not clothes. Is not clothes. Feather, bed feather. Yoruba call it aṣọ àwọn àgbà. Just beg the woman that you need aṣọ àwọn àgbà. And goat meat. Goat meat. Grant this masquerade that wicked. Grant the clothes and aṣọ àwọn àgbà. Grant it together. Grant it together. Look for native pot. Native pot, new one. Yoruba call one thing ẹdun àrá. Ẹdun àrá. Ẹdun àrá means if thunder strike, that stone, if thunder strike, you will see stone for ground. If thunder strike, bam, stone go fall down for sky. Small stone go fall down. For that stone, you can get it where they sell Aba ingredient. Tell them that you need original thunder stone. Beg them. Tell them that you need original thunder stone. Thunder stone. Original one. Because duplicate of that stone dey. Yes. How to know it? Just tell them that you need original one. Grant this aṣọ àwọn àgbà and masquerade clothes. Grant it very well. Put all these things inside native pot and goat meat. Don't eat it alone. Let your wife eat there. Let your children eat it together with your family. If you want to cook this concoction, don't add water. Don't let water to touch this concoction. After you grind this aṣọ àwọn àgbà and aṣọ egungun, after you grind it finish, put it inside one native pot and the meat. Add palm oil. Let palm oil full the meat. You can cut the meat into 4, 5, any. You can cut it whatever you like. You can cut this meat whatever you like. You can cut it into 7 pieces. You can cut it into 11 pieces. But don't eat it alone. Let your children, your family, let them join you to eat this thing. If you want to cook this thing, just eat the meat. If you eat the meat finish, lick the pot. Lick it. After you eat this meat finish, lick the thunder stone. Lick it very well. After that, just take this thunder stone, use it to rub your head like this. Use it to rub your head like this 3 times. That is it. If your enemy want to use spiritual something to fight you, thunder go strike that person. That is it. If you are watching this program, please don't forget to subscribe. Help me share this program. Drop your comment and like it. Thanks for watching. Please don't forget to subscribe.
Bye.